tó olúwa ní olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ó mú mi dùbú lẹ́nu pápá oko tútù ó mú mi lọ sí àwọn omi dídákẹ́ rọ́rọ́ ó ń tu ọkàn mi lára ó mú mi lọ sípò òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ òótọ́ bẹ́ẹ̀ mi tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ olódùmarè wà pẹ̀lú èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè ògo rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n tù mí nínú ìwọ tẹ́tẹ́mbìlì ló ń jẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá mi gbogbo ìwọ dà òró lé mi ní orí aago mẹ́sì fún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú báyìí náà ni ọmọ tẹ̀mí lẹ́yìn títí ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbé ilé olúwa láì àti láíláí àmín. tó ìbàrẹ̀ olódùmarè ìbàrẹ̀ olódùmarè ìbàrẹ̀ olódùmarè ọmọ àrẹ o olódùmarè o ọba alápá ńlá tó solé ayé rọ́kìnú ẹ̀yà Júdà ọba tó mọ̀ ọ́n gbani nígbà táyé bá ti kọ̀ni sílẹ̀ àìkú àìsá olódùmarè ọba tó ń so gbogbo ní tìyanu ẹ̀rù jẹ̀jẹ̀ alábẹ́ẹ̀nú àkóńṣáṣí ọba tó fọ̀run ṣe bùgbé tó fi lé ayé ṣàkótì ìtìṣẹ́ rẹ̀ olódù ọmọ àrẹ o ọba tí ń fọba di ọba tí ń rọba lóyè tí ò ṣe èèyàn kan tó lè kó olódùmarè léèrè wò ọba tó lè ní kí bẹbẹ ọmọ bẹ olódùmarè tó lè sọ pé kí bẹbẹ ọmọ bẹ mọ́ ìbàrẹ̀ olódùmarè tó èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè ni mo tún dé mo dé kàbẹ̀ bó fẹnu ọkọ̀ sọlẹ̀ mo dé sẹ́yìn olólùfẹ́ mi lọ́rùn ẹ̀kú lé o ẹ̀ka àárọ̀ ẹ̀ka àsán ẹ̀kú àjálẹ̀ wàhálà ìdààmú kò ní ìṣẹ̀lẹ̀ sí yín tayá tọmọ ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́kànmọ́ ní gúnlẹ̀ síwájú ìta ẹ̀yìn olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ àdúpẹ́ lọ́wọ́ olódùmarè tó tún mójú kó wa wà rọ́dọ̀ òní ìbà lẹ́yìn olódùmarè kò tún ṣẹlòmíì olódùmarè náà lọ́ba tó tún kù àmọ́ mo dúbà gbogbo ẹ̀yin adúni lọ pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ẹ dùn mí lọ gbogbo ẹ̀yin tá a jọ jẹ́ irọ́ gbogbo yín pátápátá ìjọmọ yín náà ni olólùfẹ́ yín náà ni àdìtú ọ̀rọ̀ olódùmarè. mo tún dé o tó mo dé ká mo débè ó fẹnu ọkọ̀ sọlẹ̀ sórí ìkànnì yìí lónìí àdìtú ọ̀rọ̀ TV ni èmi àdìtú ọ̀rọ̀ náà ni mo tún dé. mo dé kọ́lọ́kọ̀ ọmọ lè roko mo tún dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà ẹ dákun ẹ wá nǹkan fìdílé ilẹ̀ Yorùbá kò tu òjíire láṣẹ Èdùmàrè wàhálà ìdààmú kókó jàǹjà tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá olódùmarè ó bá wa fòpin sí ṣẹ́ẹ̀ṣì gbàgbé pé ilẹ̀ Yorùbá gbogbo bí ti ń ṣẹlẹ̀ àwa Yorùbá gangan là ń fìyà jẹra wa ká máa jayé fàmílétè kí n tutọ́ ká máa fìyà jẹra wa nítorí owó ní ìdálẹ́ ayé rú owó náà ni mo tún dé lálẹ́ yìí nǹkan kan ni mo tún gbọ́ lórí ọ̀rọ̀ Àgbọ́ṣàṣá tó jẹ́ ìjáde ìta lónìí gbogbo ẹ̀yin ọmọ bíbí Àgbọ́ṣàṣá gbogbo ẹ̀yin ọmọ ọkọ Àgbọ́ṣàṣá ilẹ̀ Yorùbá kóòtù òjíire ló wà Àgbọ́ṣàṣá ò sì ní dàrú kìí ṣàgbọ́ṣàṣá nìkan làwa ti ń ṣiṣẹ́ à ń ṣiṣẹ́ jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá kóòtù òjíire ni gbogbo ẹ̀yin tínú yín bá ń dùn sí ilẹ̀ Yorùbá tẹ́ fẹ́ kí ilẹ̀ Yorùbá kóòtù òjíire kó lálàáfíà ìgbésí ayé yín náà ọmọ lálàáfíà gbogbo àdáwọ́lé yín ọmọ ṣe rere ni ilẹ̀ Yorùbá yóò sì gbòmìnira láṣẹ Èdùmàrè wọn ò ní fi ẹ̀jẹ̀ wa wọn ò ní fi torílẹ̀-èdè Nàìjíríà ṣe wọn ò ní fẹ̀jẹ̀ tiyín tẹ̀ ń wọ̀ mí yìí wọn ò ní fi torílẹ̀-èdè Nàìjíríà ṣe ojú tẹ fi ń wọ̀ mí ojú yín ò ní relédè yìí tí tẹ̀ sì fi ń gbọ́ mi tí yín ò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ gbogbo ẹ̀gbẹ́ olólùfẹ́ èmi àdìtú ọ̀rọ̀ ìlú Àgbọ́ṣàṣá ẹ dákun àti ẹ̀tìdúpẹ́ lọ́wọ́ Olódùmarè pẹ̀lú ti ń rójú ti ń ráyè àmọ́ ṣe é mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe rí ìrẹsì tí ò ní ṣìkàn dá nínú ẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe rí inú ìdílé kan tẹ́ ẹ̀mí rọ́mọ àlè nínú ẹ̀ ọmọ àlè ilẹ̀ Yorùbá Olódùmarè yóò bá wa mú wọn kúrò ńlẹ̀ láṣẹ Èdùmàrè mo kí bàbá mi olóyè Sunday Igboho Òòṣà àwọn tí wọ́n ń jà tafitafi fúnlẹ̀ Yorùbá kò tó òjíire nu pé kílẹ̀ Yorùbá kó gbòmìnira bàbá mi àgbà grandpa bàbá Bánjí Akíntóyè mo kí yín dádì mi ẹ̀kú bẹ́lẹ́dùn àti pé Olódùmarè ọ̀fun yín ṣe yọ̀tún bàbá wa fún yín lẹ́mìí gígùn gbogbo ẹ̀mí tínú yín dùn sílẹ̀ Yorùbá tẹ̀ kí ń ṣọ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá Olódùmarè ọmọ bá wa wà pẹ̀lú yín ní láṣẹ Èdùmàrè ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tú òjíire gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ ọmọ aládé pátápátá tẹ́ wà ní gbogbo ilẹ̀ adúláwọ̀ tẹ́ wà ní gbogbo àgbáyé ẹ̀tún wá gbọ́ ọ̀rọ̀ Àgbọ́ṣàṣá mo tún mú wá a mọ̀ pé Àgbọ́ṣàṣá Olódùmarè ti ń bá wa fi àlàáfíà ó ti ń jọba nílùú Àgbọ́ṣàṣá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nínú ìlú
mo sì kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bẹ lẹ́yìn odi ìlú, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ lẹ́yìn odi ìlú ti ń wọlé. Kábíyèsí tí ń bẹ́ẹ̀ gan tẹ́lẹ̀ báyìí ti ń gbà wọ́n wọlé padà, ní ti ń gbà wọ́n lálejò. Ṣé ìgbàgbé pé mi sọ fún yín pé à ń bá pákíní sọ̀rọ̀, à ń bá pákejì sọ̀rọ̀ ní àṣesígbè kan. Kọ́dà ọmọ kábíyèsí mo bá wọn sọ̀rọ̀, wọ́n sì láwọn ń ṣètò bí gbogbo ẹ̀kọ́ ṣe máa lọ, bí ó ṣe máa tùbà, bí ó ṣe máa tùṣẹ́. Àwọn èèyàn sì ń wọlé sáàrin ìlú. Ṣé ìgbàgbé pé a sọ pé ọba méjì ní ń bẹ, ọba kan sì ń bẹ ńlẹ̀, àmọ́ yòówù jẹ́ tàwọn àgbàlagbà. Àwọn àgbàlagbà ó yanjú àárín yìí bọ́ bá yá. Àmọ́ ló ti ń tùbà, ló ti ń tùṣẹ́. Àmọ́ lónìí nǹkan kan tún ṣẹlẹ̀. Ẹ dákun, Isiaka Adéròmú, ọ̀dọ̀ yìí mò ń lọ, mo sì ń lọ sọ́dọ̀ gómìnà wa bàbá wa Dàpọ̀ Abíọ́dún, mo sì ń lọ sọ́dọ̀ commissioner of police, mo sì tún ń lọ sọ́dọ̀ ọ̀gá àwọn àmọ̀tẹ́kùn. Ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀. Ẹ dákun, ṣe bá a sọ pé nílẹ̀ Yorùbá ń bá a sọ pé kẹ́ ẹ máa dáàbò bò wá ní ẹ̀yin àmọ̀tẹ́kùn. Àmọ́ àwọn àmọ̀tẹ́kùn tí ń bẹ ní Ìgbókíà local government ó fẹ́ dàbí ẹni pé ẹ̀yin gangan lẹ tún fẹ́ máa domi àlàáfíà lẹ Yorùbá rú. Kí ló dé? A ti sọ̀rọ̀ nígbà kan, a ti sọ pé kí ló ṣẹlẹ̀ tẹ̀yin ṣe léyìí. Ńgbọ̀ sì tún yá, a sì tún rí i pé kò sírú ẹ̀ mọ́. Àmọ́ kí ló dé? Ẹ̀dá tún gbọ́ lónìí tá a sì ti ṣèwádìí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọlé àtàwọn tí ń bẹ láàrin ìlú, wọ́n wà ní ibi bẹ́ẹ̀sì tí wọ́n ń pè ní bẹ́ẹ̀sì táwọn ọmọ àwọn ọ̀dọ́ tí wọ́n ti máa ń ṣeré. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìlú ní máa ń ní bẹ́ẹ̀sì, pàápàá jùlọ àwọn àdúgbò kọ̀ọ̀kan wọ́n ò ní bẹ́ẹ̀sì tó jẹ́ pé wọ́n lè gbé agbo ọlọ́pọ́n síbẹ̀ kí wọ́n mọ̀ ta. Ẹni tó bá fẹ́ rẹjú ó lè bọ́ síbẹ̀, ó fẹ̀yìn lélẹ̀ ńbẹ̀, ó sì sùn lọ. Wọ́n lè ṣeré ńbẹ̀ dáadáa. Ẹ sì rí pé wọ́n sì wà ńbẹ̀. Ẹni tí bàbá wa Dàpọ̀ Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn tí wọ́n yàn, Àpọ̀ntí tí wọ́n yàn, Isiaka Adéròmú, kí ló dé? Ẹ sì tún lọ kó àwọn àmọ̀tẹ́kùn tẹ̀ ń lò tẹ̀ fi ń ṣiṣẹ́. Ó fi hàn pé àwọn àmọ̀tẹ́kùn yẹ̀yìn lẹ̀ ń pàṣẹ fún wọn, wọn ò lọ́gàá lókè. Wọn ò rọ̀ pé àwọn àmọ̀tẹ́kùn ó kí á lọ́gàá lókè, torí bí wọ́n bá lọ́gàá, ọ̀gá wọn ó ṣiṣẹ́ lórí ẹ̀. Bẹ́ẹ̀ bá ti wá pè wọ́n lọ́wọ́ kan, yẹsà ni wọ́n ó ṣe fún yín, torí pé tẹ́yìn lẹ raṣọ sí wọn lọ́rùn. Bí wọ́n bá sì ti jẹ yín tán lójú ẹsẹ̀ náà ni wọ́n ti ń jíṣẹ́ tẹ́ bá rán wọn lọ́nu. Kí ló dé? Ẹ fẹ́ ba àmọ̀tẹ́kùn jẹ́ ni. Àmọ̀tẹ́kùn èyí ṣe ẹgbẹ́ burúkú o. Àmọ̀tẹ́kùn ń dáàbò bo ilẹ̀ Yorùbá nítorí gbogbo ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe Ìgbókíà nìkan làmọ̀tẹ́kùn wà. Kìí ṣe ìlú yín Lágọ̀ọ́sàsá nìkan làmọ̀tẹ́kùn wà. Wọ́n wà jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá ni. Wọ́n sì wà ní gbogbo ìpínlẹ̀ ni. Wọ́n wà l'Ákúrẹ́, l'Oǹdó state, wọ́n wà ní Ọ̀ṣun state, wọ́n wà ní Ọ̀yọ́ state, wọ́n wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá òtù òjíire ni. Wọ́n sì ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Kí ló dé tó jẹ́ pé ti ìpínlẹ̀ ti ìjọba àbílẹ̀ Ìgbókíà nìkan ni wọ́n fẹ́ ya pọ̀? Kí ló dé? Ẹjọ́ ọ̀rọ̀ mi yìí lọ sọ́dọ̀ ọ̀gá wọn ò tí ì ní dábọ̀ báyìí. Bọ́ bá ṣe rí tí ó bá rí lè di ọ̀la, wọ́n tún jáde wá, wọ́n wá sọ̀rọ̀ dáadáa lórí ọ̀rọ̀ yìí. Àmọ́ mo kàn fẹ́ fi tí ń ṣẹlẹ̀, mo fẹ́ fi tó ẹ̀yin ọmọ Nàìjíríà létí ni. Mo fẹ́ fi tó ẹ̀yin ọmọ Ògùn state létí, mo fẹ́ fi tó gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi jákèjádò gbogbo àgbáyé létí, nítorí etí tó bá gbà lọ yẹ kó gbá bọ̀. Ẹnu ọjọ́ mẹ́ta yẹn rí pé àjáde àsọ̀rọ̀, nítorí pé àti dúpẹ́ pàlàáfíà ti ń jọba nínú ìlú, sì ti ń wọ̀lú. Isiaka Adéròmú, ẹ dákun, nígbà tá ẹ̀yin ṣe léyìí, bínú yín bá dùn sọ́ba tí ń bẹ ń bẹ̀ gan, ṣé èyí ṣe pé ẹ tún fẹ́ máa fọ́ba yìí ló kọ ni? Kí ló dé? Ẹ sì tún lọ kó àwọn àmọ̀tẹ́kùn, ẹ sì tún kó wọn lọ sí bẹ́ẹ̀sì níbi táwọn ọ̀dọ́ ti jókòó sí tí wọ́n ti ń ṣeré, kí wọ́n tún máa kó wọn. Ẹ dákun, bí lèyí bá tún fàjà, ọ̀nà wo ni wọn ò tún nígbà nígbà ẹ bá jàjàjà tó bá di pé ẹ sá ẹnìkan ṣe kinní kan, ìgbà kan ṣe ọ̀nà gbàdà tí wọn ò tún fi ní máa sunlé, tí wọn ò ní máa fi sun ọkọ̀. Ṣé ẹ̀fà àlàáfíà ni? Ẹ̀yin ṣe ní àlàáfíà ni? Kèéṣẹ̀ ní kèéṣà náà lẹ ti ń ṣerú nǹkan báyìí. Bàbá, ẹ jẹ́ ń pè yín ní bàbá náà.
bàbá wa wo outcome tí ń bẹ ńlẹ̀ yìí á wà sọ̀rọ̀ bó ti yẹ á sọ̀rọ̀. bàbá Isiaka Adéròmú ṣe mọ̀ pé òṣèlú ni wọ́n fi àpọ́ìntì yín sí tí wọ́n àpọ́ìntì yín sí ọ̀rọ̀ òṣèlú ni. ọdún 4 ó sì pé ẹ kú ń bẹ̀ bẹ́ẹ̀ bá kú ń bẹ̀ o ẹ tún lè fọwọ́ agbára gbà kan míì. àmọ́ ẹja máa rántí pé Olódùmarè ọba tó dágbó wa wá sílé ayé. ẹja máa rántí pé gbogbo agbára tá a bá ní lónìí Olódùmarè ló fún wa. ó sì yẹ ká lò ó dáadáa nítorí bá a bá lò bó ti yá lò á jábọ̀. òṣèkó tí ó pàgbà tá à ní bá pọ̀ lórí ẹ̀ ń bẹ́ẹ̀ ni àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mò ń sọ bẹ́ẹ̀. bàbá Isiaka Adéròmú kí ló tún dé sẹ́yìn lẹ tún fẹ́ máa dàlú àgbọ́sàtárú àgbọ́sàtá mọ̀ tí ń túbà mọ̀ tí ń tùṣẹ̀ bí nǹkan bá ṣẹlẹ̀ lágbọ́sàtá lónìí Isiaka Adéròmú ẹ̀yìn ni. kí ló dé tẹ̀tún lọ káwọn àmọ̀tẹ́kùn tí wọn ò mójú tí wọn ò mara àwọn àmọ̀tẹ́kùn tó jẹ́ pé ní tébi ń pa kì í ṣe gbogbo àmọ̀tẹ́kùn ló ń bá wí. àmọ́ àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n ń jẹ́rú iṣẹ́ yín tẹ̀ ń pè wọ́n tí wọ́n sì ń da yín lóhùn ebi ní ń pa wọ́n fẹ́ jẹun ni. mo mọ̀ pé bí wọ́n ti ṣiṣẹ́ wọn tí wọ́n ṣe lónìí 5,000 yóò ti bọ́ sí wọn lápò. kí ló dé tó jẹ́ torí owó láṣẹ máa ní mọ́làkejì wa lára. ẹ jẹ́ káwọn èèyàn wọlé sí ìlú àgbọ́sàtá. ẹ jẹ́ káwọn tí ń bẹ lẹ́yìn odi ìlú wọlé kí ìlú ọmọ lọ bó ti yẹ ọ lọ. kí ló dé gbogbo ẹjọ́ tí ń bẹ ń kóòtù Olódùmarè ó bá wa yanjú gbogbo ẹ̀. ẹ jẹ́ á máa yanjú gbogbo ẹ̀ díẹ̀. bàbá Isiaka Adéròmú tó ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ gómìnà wa nípínlẹ̀ Ògùn bàbá wa Dàpọ̀ Abíọ́dún ẹ dákun. bẹ́ẹ̀ bá ti torí òṣèlú tẹ yan gbogbo àwọn tó yẹ kẹ́ yàn ọ́ tiẹ̀ yẹ kẹ́ máa wo àwọn tó yẹ kẹ́ yàn sí ipò kan kẹ́ tó yàn wọ́n. káàtì ẹ̀ wá sọ pé ẹ bá yàn wọ́n torí pé wọ́n ṣiṣẹ́ fún yín tẹ́ fi débi tẹ́ ẹ wà tẹ́ ẹ bá yàn wọ́n. nígbà tí wọ́n bá wá ń ṣe nǹkan tí ọ̀dà tí wọ́n ń ṣe nǹkan burúkú sí community wọn yẹ kẹ́ ẹ lè pè wọ́n kẹ́ ẹ lè fà wọ́n létí torí bí wọ́n bá ṣe nǹkan tí ọ̀dà ẹ̀yin ni wọ́n fi bà ló kọjẹ́. èyí tí wọ́n tún dánwò lágbọ́sàtá lónìí tó bá jẹ́ pé kèé bá ṣe pé Olódùmarè bomi àlàáfíà sí ni gbogbo tí wọn bá máa sọ náà wọ́n máa sọmọ yín lára ní gómìnà ṣẹ̀yìn ìbẹ́yìn lẹ àpọ́ìntì ẹ̀ Isiaka Adéròmú ni lágbọ́sàtá nípòkíà local government. kí ló dé tó jẹ́ pé bí ìjà bí ìta bí wàhálà kìí tán lọ́rọ̀ ti gbogbo yín níbẹ̀ wọ̀n. ẹ̀yà wà nǹkan ṣe ṣe ẹ̀ dákun. Commissioner of Police mo kí yín o ẹ kú iṣẹ́ takuntakun Olódùmarè ó túbọ̀ mọ́ fún yín ṣe. mo mọ̀ páwọn àwọn agbófinró wa lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń ṣiṣẹ́ wọn. Commissioner of Police wọn ò ní bàjẹ́ ló kọjá iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. ẹ dákun ẹ bá wa wò ó ṣe ẹ bá wa wò ó ẹ bá wa wo ohun tí ń ṣẹlẹ̀. tẹ́rítírì yín níbí wà agbègbè yín níbẹ̀ wà. wọn ò tún kọ́lọ́pàá mọ́ bọ́lọ́pàá ló yẹ kó máa ṣiṣẹ́ bẹ́ẹ̀yàn bá hùwà tí ọ̀dà ń gbọ́dọ̀ yẹ kí wọ́n lọ rìpọ́ọ̀tù ní police station ni. ṣèbí àwọn ọlọ́pàá ní bọ́lọ́pàá ò bá jáde ní police station lágọ̀ọ́ wọn ti ṣe statement báwọn fẹ́ lọ arrest wọ́n sì jáde wọ́n sì lọ. nígbà wọn bá sì tún mú ẹni ọ̀hún dé suspect náà wọ́n sì gbé tí wọ́n bá mú débẹ̀ yóò tún ṣe statement kí wọ́n tó lè fi pamọ́ síbi tí wọ́n fi pamọ́ sí wọ́n sì ṣèwé ẹ̀ tó bá rẹ̀ bá jẹ mọ́rọ̀ kóòtù yóò lọ. ẹ̀yin àmọ̀tẹ́kùn ṣẹṣẹ́ tí wọ́n fi lé yín lọ́wọ́ lẹ̀ ní ṣe. ó kù yìí ó kù Olódùmarè ẹ fẹ́ dà lúrú ni mo sì mọ̀ pọ́pọ̀lọpọ̀ yín èyí sọmọ ọbẹ̀. à ń jẹ̀kúrú kó tán láwo ẹ̀yìn tó ń gbọ́n owó ẹ̀ síbẹ̀ wọ́n sì tún rẹ́yìn aláṣọ ní iṣẹ́ ilé tòrútòrú. kí ló dé tí wọn ò lọ mọ́lọ́pàá? kódà gan-an kò tí ì sí nǹkan tó ní kí wọ́n mọ́lọ́pàá torí kò sí wàhálà kò sí nǹkan kan ẹ̀kàn tó fẹ́ mọ báwọn tí ṣẹ̀ṣẹ̀ ń wọlé sílùú ni bẹ́ẹ̀ bá báwọn tó ṣẹ̀ṣẹ̀ ń wọlé sí àárín ìlú àwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ sì tún dàlúrú máwọn kábíyèsí lórí ni. Isiaka Adéròmú èmi wí tèmi fún yín náà o bọ́ bá ṣe rí bàbá wọlé bàbá wẹnu ọkọ á jẹ́ kí gbogbo aráyé kan tún gbọ́rọ̀ yín níta. èmi àdètú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀.
ẹ bá sọ pé kẹ́mi ọ̀ lọ kí n má bọ̀ náà ni wọ́n wà á dé ni wọ́n ní débá láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin ọmọ ìlú Àgọ́ṣàṣà pátápátá àtàpá kìíní àtàpá kejì mọ kí yín o ẹ̀kọ́ bẹ́lẹ́dùn wá ti pé ó rí wàhálà ò ní ṣẹlẹ̀ sí wa ìdààmú ò ní ṣẹlẹ̀ sí wa ìlú Àgọ́ṣàṣà ò rójú ìlú Àgọ́ṣàṣà ò ráyè láṣẹ Èdùmàrè wàhálà ò ní ṣẹlẹ̀ sí ọmọ yín kò ní ṣẹlẹ̀ sáwọn èèyàn yín tí ń bẹ lókèrè wọn ò ní fọmọ yín tẹ̀lé ọkọ̀ wálé ìlú ò ní dàrú o ìlú ò ní dàrú láṣẹ Èdùmàrè àní gbókù ọmọdé sin wọ́n sọ pé ìran ńlá nítojú ìyá ẹ̀ kó ìran ìkàn nítojú ìyá ẹ̀ wẹ́wẹ́ ẹ̀jẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ ayé pátápátá tí inú yín bá ti ń dùn sí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè láṣẹ Èdùmàrè ọmọ yín ò ní kú mọ yín lójú ẹ̀mọ̀ ní fọwọ́ gbọ́mọ sí ẹ̀ ní mọ bòjì ọmọ láṣẹ Èdùmàrè mo wí náà tó mo kí gbogbo yín o ẹ̀kú bẹ́lẹ́lù àti pé ó rú.